ọ̀pọ̀lọpọ̀ gbà Ifá máa sọ pé ẹni tó wá dáfá ni kó mọ̀. Ẹlòmíì Ifá máa mú 2000, a máa mú 1000, Ifá lè mú 10,000 gbà mí. Bẹ́ẹ̀ ni ẹ bá ṣe ń béèrè tí Ifá bá tó débi tí yóò gbà láti fi yọ ẹnìyẹn kó nù sọ̀rọ̀ rẹ̀, Ifá tó sọ pé bẹ́ẹ̀ ni. Ẹ lè fi ẹni tí ó wá dá jẹ́ pé gbà tó fẹ́ ṣe ẹbọ títí ẹ̀ 5,000 naira lóru, ẹ lè fi ẹni tó yẹ pé gbà tó fẹ́ ṣe títí ẹ̀ 20,000 ni. Torí pé ìṣòro tí ó ń dayé oníkálukú láàmú kò papọ̀. Ebi ló máa ń pa wá bákan náà, ọ̀rọ̀ ò kí ń dùn wá bákan náà. Tí ẹ bá wo dùfá, gbogbo dùfá jẹ́ 256. Inú gbogbo 256 yẹ, the probability kó jẹ́ wípé odù kan ní ó jáde fún yàn tó yẹn bá lọ dáfá is 1/256. Ó lè jẹ́ pé jí ògbè yóò jáde, ó lè jẹ́ pé òfùnsẹ̀ yóò jáde, ó lè jẹ́ pé ọ̀sẹ̀ tó á yóò jáde. Ṣùgbọ́n máa tí wàá tó gbé léyìí, wọ́n á ní kẹ́nìyẹn kó ṣe ẹbọ yẹn. So tẹ́ni ẹ bá ti láǹfààní àti lè ṣe ẹbọ yẹn, gbogbo nǹkan tó dàbẹ̀ ni pé ó ṣe, ó máa lọ sóko ìgbàgbé, ẹnìyàn á dẹ̀ yín awo máa yin Ifá. But eléyìí tọ́pọ̀lọpọ̀ èèyàn wá mọ̀ ní wípé wọ́n believe pé bóyá tí awo bá sọ pé kí àwọn mú wá, wọ́n rò pé bóyá owó yẹn, bóyá owó ló máa da owó yẹn sápò, tó yẹ pé òun ló máa lọ náà. Kò dẹ̀ rí bẹ́ẹ̀, kò sí pa owó ló máa dà sápò. Èmi sì máa sọ fáwọn èèyàn wípé ẹni tẹ́ bá fẹ́ mú àṣìṣọ babaláwo, ẹ mọ́ kàn pàdé èèyàn lónìí kẹ̀dẹ̀ sáré sọ pé ẹ so mọ́ lónìí náà. Ẹ jẹ́ kó jẹ́ ẹni tó jẹ́ pé ẹ ti build trust nínú ẹ̀, so that nǹkan tẹ́ni ẹ bá sọ fún yín pé kẹ́ ẹ ṣe, ẹ ní lè dá ọ̀tẹ̀, ẹ ní lè máa yẹ̀ wò, àbí nǹkan tẹ́ni ẹ bá ṣe fún yín, ẹ ní lọ máa ṣe ìméjì. Ifá ní araka àjàgbá bá fá kápò àkápò ṣokùn pọ́wọ́ wọn ọ̀tẹ̀rẹ̀. Èèyàn tí ó bá sin ẹ̀dùn kó má ṣe ìméjì, araka àjàgbá. So that kò ní jẹ́ pé nìyẹn ẹ máa dá ọ̀tẹ̀ gbé àbáyé tó sọ pé kí n lọ mú 30,000 wáyìí, kí náà fẹ́ fi 30,000 ṣe. Bẹ́ẹ̀ ṣe kọ́kọ́ dá ọ̀tẹ̀ nìyẹn, kò túrú nǹkan tẹ́lẹ̀ padà sí fún yín, ó lè má wọ́ọ̀kì. Lè má sọ wípé ẹni tẹ́ bá fẹ́ mú àṣẹ babaláwo kó jẹ́ ẹni tí ẹ nígbàgbọ́ nínú ẹ̀. Mo láìkí béèrè tẹ́ béèrè yẹ pé ṣé gbogbo ìgbà náà ni tẹ́yìn bá lọ sọ́dọ̀ babaláwo pé wọ́n á ní kéèyàn rúbọ. Wẹ́ ṣe rí the concept of ẹbọ rúrú, nǹkan kan ló kọ́kọ́ ṣáájú ká tó débi ọ̀rọ̀ ẹbọ rírú. Ọwọ́ ní ṣáájú ijó, ẹ gbọ́, ọwọ́ náà ní ṣáájú dọ̀bálẹ̀. Kéèyàn tó dọ̀bálẹ̀, ọwọ́ àkọ́kọ́ ṣáájú. Tẹ́yìn bá dẹ̀ fẹ́ jó náà, èèyàn á gbọ́wọ́ jó gẹ́ngẹ́. Ṣé rí ẹbọ rírú tẹ́ ń wò yẹn, nǹkan kan ló jẹ́ olórí, ọmọ abẹ́ ni ẹbọ tún jẹ́. Ètùtù ló kó ogun àpapọ̀. Tí babaláwo bá dáfá fún yàn, wọ́n á lé. Kí ni tẹ́ni yìí fẹ́ ṣe láti lè jẹ́ pé kó kúrò nínú ìṣòro tó wáyé? Kí n tó dáa tó tún torí ẹ̀wà dáfá tí òfin ní dẹ aláìmọ̀ dà mọ́, kí ló máa ṣe? Wọ́n á mọ̀ sí kìlọ̀ fún yàn gbà mí pé má ṣe báyìí o, má rìn báyìí o, má lọ báyìí o, báyìí ni kò ṣe, báyìí ni kò ṣe, báyìí ni kò rìn, báyìí ni kò tọ̀. Wọ́n á ṣe kìlọ̀ fún yàn. Èṣù ọ̀dàrà ọláàlú láàróyè àrògbẹ́bọra ti jẹ́ látọ̀ ọ̀pá. Wọ́n á ní kéèyàn rúbọ fésù. Míwà ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ pé bọ́tà bá rú yẹn èṣù kọ́ ló ní, kì í ṣe ti tèṣù pẹ́ẹ́pẹ́. Èṣù máa lo ẹbọ yìí láti lọ fi báyọ̀ ṣìpẹ̀ lọ́dọ̀ tó jẹ́ ajogunbi, tó yẹ pé nǹkan tó ti ń da ilé ọlá, ajogun yìí fẹ́ sọ di ahoro. Oko tó ti ń jagun, ó fẹ́ sọ di aláìní jagun mọ́. Ọmọ tó ti ń gbọ́ ti bàbá ẹ̀, ó fẹ́ sọ ọmọ yìí di ìpàlẹ̀. Èṣù ọ̀dàrà máa gbé ẹbọ yìí lọ sọ́dọ̀ ọ̀rọ̀ ajogun bẹ́ẹ̀ láti lọ fi báyọ̀ ṣìpẹ̀. Ló ṣe jẹ́ pé tẹ́ bá rí tọ́yọ̀ babaláwo bá dáfá fún yín, wọ́n á ní ẹrú bọ fésù. Wọ́n á sọ̀rọ̀ nípa ìkìlọ̀. Lára ń tó ti ara ètùtù jáde, ìbọn náà mẹ́mí bẹ̀. Wọ́n á ní kẹ́ ẹ ṣe bọ́, wọ́n lè ní kẹ́ ẹ bọ́ rí yín, wọ́n lè ní kẹ́ ẹ bọ̀gún, wọ́n lè ní kẹ́ ẹ bọlẹ̀, wọ́n lè ní kẹ́ ẹ bọ́fá. Tó yẹ pé sọ̀dà gangan fẹ́ gba ìbọn lọ́wọ́ yín, wọ́n á ní kẹ́ ẹ bọ èṣù. Àbáfọ̀ kí wọ́n ní ẹrú bọ fésù. Wọ́n á ní kẹ́ ẹ ṣèpèsè. A máa ń ṣe ìpèsè láti lè fi wá ojú rere. Àwọn òrìṣà tá a máa ń ṣèpèsè fún, a máa ń ṣèpèsè fún àwọn ìyá mi. Wọ́n á ní ṣèpèsè fún àwọn ayé. A máa ń ṣèpèsè fún bàbá òde láti lè fi ojú rere wọn. A máa ń ṣèpèsè fún àwọn ẹgbẹ́. Wọ́n á ní kẹ́ ẹ lọ ṣèpèsè. Tẹ́ bá gbogbo nǹkan tí mo dàbí ẹni pé mo sọ sílẹ̀ yìí, so ìbọ, ìpèsè, ẹbọ, ìkìlọ̀, nǹkan mẹ́rin yìí ló kóra papọ̀ tó di tá à ń pè ní ètùtù. Kí dẹ̀ ní àwọn bá wá sí.